Ẹ̀yin èèyàn wa, a kú dédé àwòyí o, a kú dédé àsìkò yìí. A kú etí ìgbọ́ wa níbikíbi tí ẹ ti ń gbọ́ wa àti time tẹ wà lọ́hùn. Ẹ ṣé gan bí ṣe ń tẹ́tí sí wa. Bẹ́ẹ̀ ni o, wọ́n ní Ashley, nǹkan tó lójú kòkòrò ní kò ń ṣe tiẹ̀. Olójú kòkòrò ọlọ́kànjúà, selfishness, kí gbogbo nǹkan Naomi yẹn kó jẹ́ tòun, irọ́ dẹ̀ ló pa. Ó kàn òun ni kò hun ẹlẹ́dàá ẹ̀. Ó lé olójú kòkòrò, onígbéraga. Wọ́n ní ṣe ni òun àtàwọn family wọn, àwọn Láfógìdì, àṣé wọ́n ń tanra wọn. Ṣé ẹ mọ̀ pé nǹkan kan ni mo fẹ́ kí gbogbo wa mọ̀ tí ò dẹ̀ yé Ashley. Torí àṣírí ẹ̀ ti tú, a gbọ́ pé àwọn Láfógìdì pé wọ́n adopt ẹ̀. Pẹ̀lú bọ́n ṣe ń ran níṣẹ́, iṣẹ́kíṣẹ́ tó ń ran níṣẹ́ ẹrú pé kó lọ máa da ààfin rú. Gẹ́gẹ́ bá ṣe gbọ́ allegedly, wọ́n ní bó ṣe wà yẹn, pé wọ́n kàn rán iṣẹ́ ni kó lọ bá ààfin jẹ́ lórí bóyá kán lè rọ kábíyèsí lóyè. Kò dẹ̀ mọ̀ pé wọ́n ní dẹ̀dẹ̀ ń dẹkú, ikú dẹ̀ ń dẹ dẹ̀dẹ̀. Òun lọ̀rọ̀ wọn bọ́n ṣe máa ń sọ. Ṣé ẹ mọ̀ pé Ashley bó ṣe wà yẹn, wọ́n ní àwọn Láfógìdì nígbà tí wọ́n gbọ́ pé àwọn Àkúrẹ́ wá sí ààfin, wọ́n fẹ́ dá owó orí Naomi padà torí ìgbà tán bínú tán sọ pé kábíyèsí, ó dàbí pé kábíyèsí kò wà committed pẹ̀lú bí àwọn ṣe fẹ́. Pé wọ́n dẹ̀ sọ fún, kò dẹ̀ fẹ́ gbọ́, kò gbọ́ nǹkan tí Naomi ń sọ. Pé wọ́n máa gba ọmọ wọn lọ́wọ́ ẹ̀. Therefore, kó lọ fẹ́ àwọn túláàsì olórí tó wà láàfin. Ó dẹ̀ ní wọn fún un lọ́kàn balẹ̀. Kí ló fi wọ́n ṣe ní ààfin? Kí ló fi wọ́n ṣe ní ẹ̀gbẹ́ ẹ̀? Èyí tó dẹ̀ sọ pé ó fún ẹ lọ́kàn balẹ̀. Kábíyèsí dẹ̀ ó ń wò wọ́n. Wọ́n dẹ̀ ń try láti ṣe ọmọ yẹn léṣe. Kábíyèsí ò dẹ̀ wá nǹkan ṣe sí. That is nǹkan tí àwọn Àkúrẹ́ tán mean tán fi wá. Pé ó dá kúkú gba owó orí tó san fún lórí Naomi, a máa dá nǹkan ẹ̀ padà ká dẹ̀ máa mú ọmọ wa lọ, àbí ọ̀ranyàn ni. So nǹkan táwọn yẹn fi wá nìyẹn. Wọ́n ò dẹ̀ mọ̀ pé Ọlọ́run ọba ìyanu tó ń ṣebẹ̀ nídìí ààrò fún Naomi, ó yìí wà nídìí ààrò kò tíì kúrò. Wọ́n ní ṣèbí àwa èèyàn, wọ́n ní ṣèbí ìmọ̀ ènìyàn ní gbogbo èyí tó ń ṣẹlẹ̀ yẹn. That is wọ́n ní human philosophy. Ẹ mọ nǹkan t'Ọlọ́run deposit sílẹ̀ fún Queen Naomi àti kábíyèsí. Ǹjẹ́ ó tán àbí ó kù? Ǹbí òun náà ló rùn lẹ́ ǹsìn. Kábíyèsí ti gba ìyàwó ẹ̀ padà. Wọ́n dẹ̀ ti gbọ́, wọ́n ti gbà. Ẹ mọ̀ pé destiny kò sẹ́ni tó lè yí padà láéláé. Torí Ọlọ́run ti destiny kábíyèsí àti Naomi látọ̀run wá. Gbogbo àwọn tó kàn ṣe, wọ́n kàn ṣe lásán, wọ́n fìyà jẹ wọ́n. Kẹ́ mọ wo Ashley yẹn, Ashley tó jẹ́ pé ẹni tó gbóòórùn ààrẹ. Wọ́n gbé mú fún lẹ́yìn, wọ́n ṣe kíni àṣé adopted child ni fáwọn Láfógìdì gẹ́gẹ́ bá ṣe gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Now, àwọn ara wọn náà jẹ́ ká gbọ́. Ó ti ṣẹ̀ wọ́n ní Láfógìdì, wọ́n fi bú. Wọ́n ti ẹ̀ wá sáàfin wá disgrace ẹ̀. Wọ́n ní ibi tó ti níyì pé bẹ́ẹ̀ ló máa ti tẹ́ ló fi wá sáàfin. La gbọ́ ní íńtánẹ́ẹ̀tì. Now, lọ́ bá ní àwọn Láfógìdì wọ́n ti lọ announce pé Queen Naomi wọ́n ti dá àwọn ẹbí ẹ̀ ti wá dá owó orí ẹ̀ padà fún kábíyèsí. Ń sìn pé ọmọ àwọn ni Queen of Ilé-Ifẹ̀. Kíní kan ìgbádàkodo gẹ́gẹ́ bí a ṣe máa ń sọ pé àwọn tí Ọlọ́run ò bá dùn nínú tó ńlá yẹn. Ẹ mọ̀ pé problem ńlá ni fún wọn. Lọ́ bá ní Ashley wá. Kí Ashley lè kúkú lè dá gbogbo wọn lójú pé òun ni Queen. Ìgbà tó jẹ́ pé Naomi ò tíì dé. Wọ́n dẹ̀ ti announce pé òun ni Queen. Wọ́n ní ó fẹ́ lọ jí staff of authority o àti crown ní shrine bí
Bó ṣe wọlé, wọ́n ní ṣe ló wọlé, wọ́n ní kó tó lọ, ó ti sa gbogbo oríṣiríṣi oògùn, ṣé mọ̀ pé olóògùn ni. So gbogbo bó ṣe máa ń maneuver wọ sínú shrine tó máa ń ṣe gbogbo ẹ̀ tó máa ordinary person bá dọ̀ọ́bẹ̀, tó jẹ́ òpè, ó máa lọ bẹ̀ tí kò ní mọ bó ṣe máa ṣe bẹ̀ tó ti mọ bó ṣe fẹ́ ṣe pẹ̀lú gbogbo bó ṣe máa pe ìgèdè, gbogbo bó ṣe máa tọ́lá, gbogbo ìtọ́ máa fi sí gbogbo ara, gbogbo ìtọ́ máa fi pa ara. Wọ́n ní gbogbo ẹ̀ ní Ashley pẹ̀lú èyí tó fi kún ojú. Ó wá dàbí masquerade. Wọ́n ní ṣe ló dàbí òjòjú Calabar. Bẹ́ẹ̀ ni. Ẹ rí pé olóògùn ṣáyé ẹ̀dá bẹ́ẹ̀. Ibi táwọn ẹgbẹ́ ti ṣe neat tó ń serve when people of them like them tó ń serve Ọlọ́run tó gba ni. Òun ló ń ṣe nítorí pé ó fẹ́ ṣe jàmbá nítorí Naomi. Ó wà lọ. Ó fi pé kò mọ̀ pé Ọlọ́run Naomi express ni ó máa ń dá lóhùn. Ṣé ẹ dẹ̀ mọ̀ pé àwọn jùjú tó ń ṣe yẹn, ìyẹn àwọn shrine yẹn, wọ́n ń gbọ́ wọn gbà. Ìwọ ta fèlèfèlè, àwọn bá ń ṣe ẹni fèlèfèlè. Ó ta fèlèfèlè. Naomi bí Ashley wọnú shrine fẹ́ lọ jí crown àti kíni staff Naomi. Kíni staff of authority Naomi. Wọ́n ní bó ṣe wọlé báyìí, ó yọ kẹ́lẹ́kẹ́lẹ́, yẹ kẹ́lẹ́kẹ́lẹ́. Ó ṣe gbogbo fi pé bóyá àwọn shrine yẹn òun lọ̀rẹ́ wọn. Òun lọ̀rẹ́ àwọn shrine. Wọ́n ní bó ṣe wọlé báyìí, tó ṣe bí ìpò fẹ́ gbé, tó fẹ́ lọ jí àwọn kíní yẹn gbé. Kó wá di tiẹ̀, ó máa sọ pé òun ni crown. Ó fẹ́ jí crown kó wá sọ pé òun ni queen. Wọ́n ní bí kíní yẹn, wọ́n ní kíní yẹn strike bá ṣe gbọ́ o. Bí kíní yẹn yìnbọn sókè ni àbí wọ́n ní kíní yẹn bì ṣubú àfi wà ó fẹ́ lọ gbé ẹrù kan bẹ́ẹ̀. Ó dàbí pé ẹrù ńlá ló fẹ́ lọ gbé. Wọ́n ní kíní yẹn nà mọ́lẹ̀. Wọ́n ní ó nà mọ́lẹ̀ lóní rẹpẹtẹ. Wọ́n ní tí ó bá jẹ́ pé bóyá ó ti lọ fi àwọn gbogbo kíní yẹn para, èyí tó ti jẹ sára, èyí tó ti fi ṣe kíní. Wọ́n ní tí ó bá jẹ́ pé kíní yẹn ìbá kan nà mọ́lẹ̀, ó máa padà nù. So kíní yẹn wá nà mọ́lẹ̀. Wọ́n ní dídè tó dìde báyìí. Wọ́n ní ilé lẹ́lẹ́lẹ́ ní ṣe ń báyìí. Wọ́n ní tí ẹ bá rí eré tó sá, ó dàbí wèrè tán fún lẹ́gba. Wọ́n ní ó sá kàbàkàbà. Wọ́n lójú ẹ̀ràn tó sá kàbàkàbà bí wèrè. Wọ́n ló sá lọ sí inú ṣe ń bẹ̀ tó lọ mí hẹlẹhẹlẹ ń bẹ̀. Wọ́n lọ mí hẹlẹhẹlẹ ń bẹ̀. Ẹ rí pé ayé ẹ̀ ti bàjẹ́. Wọ́n ní nǹkan tó lójú kòkòrò ni kì í ṣe tiẹ̀. Ó ṣe wá jẹ́ ẹrù Naomi ló máa ràn mọ́ gbogbo wọn lójú. Pàápàá jùlọ Ashley. Ashley ò tí ì gbóòórùn ààrẹ o, kò gbóòórùn ààrẹ. Kò mọ̀ pé wọ́n ti tó àṣírí o. Kò mọ̀ pé àṣírí òun ti wọ íńtánẹ́ẹ̀tì tó ń jẹ oúnjẹ lápò wọn ọmọ láfo gidi. Wọ́n ní kí ló ń láfo. Àwọn yẹn ló adopt ẹ̀. Wọ́n dẹ̀ ran gbogbo iṣẹ́ tó ń ràn wọ́n kan ran ni. Wọ́n máa dump ẹ̀ ni. Ìjọ tó bá táwọn yẹn táṣì tí òṣùwọ̀n ẹ̀ bá ti kún, àwọn èèyàn á ṣẹ̀ṣẹ̀ wá kà fún pé ṣé o mọ̀ pé o kì í ṣe ọmọ wa adopted child ni ẹ́. Ìgbà yẹn lójú ẹ̀ máa wálẹ̀. Ẹ̀yin èèyàn mi, mo ní kí n sáré gbé wá fún yín. Kẹ́yìn náà kí ẹ gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni o. Ashley létí lápá. Wọ́n ní kí ló ìgbà tó ní àbájọ tó fi rí Naomi lánàá tó fẹ́ tọ̀ sára, tó fẹ́ yàgbẹ́ sára, tó fi sọ pé ìwọ ọmọbìnrin yìí ó wá sínú ààfin pẹ̀lú bóun ṣe sọ pé òun fẹ́ gba ipò ẹ̀. Òun kò wọ́n ẹlẹ́dàá, Ọlọ́run ò lè gba, kò ní gbé, ẹni ẹlẹ́ni ò ní gba Naomi, kò ní gba iṣẹ́, kò wá ní àbíbá, kò ní gba iṣẹ́ Naomi ṣe o. Naomi ló máa ṣe nǹkan ẹ̀ o. Òun ló máa jẹ ọlá nǹkan ẹ̀. Òun ló máa jẹ gbogbo ìyà tí Naomi jẹ láàfin. Naomi máa jẹ, Ọlọ́run máa dá padà fún Naomi. Ó máa san Naomi ní gbogbo. Á fèrè sí iṣẹ́ Naomi. Á san lẹ́san rẹ̀. Lágbára Kristi kò ní jìyà gbé o. Bẹ́ẹ̀ ni o. So nǹkan tí a ní ká
ta gbọ́ ta ní ká wá sọ fún àwọn fans wa pé tẹ́tí Ashley ibi tó tọ́ tó ṣe mọ́ pé ojoojúmọ́ náà fi ń tẹ tó bá lọ sí ibi ọ̀dọ̀ àwọn alálẹ̀ wọ́n á nà padà wá sílé. Ó tún lọ sínú shrine, àwọn shrine tún fún lẹ́gba padà sílé. Ojoojúmọ́ náà máa ń nà lẹ́gba náà. Àwọn shrine wọ́n dẹ̀ fi ìyà jẹ ó kú dẹ̀ mọ̀. So owú jíjẹ òun ló fẹ́ pa Ashley o. Ẹ̀sìn gbà tí Naomi dẹ̀ ti dé oníkan oníjọba ti gbàjọba ẹ̀ ojú ti tì kò ló no wonder tó fi pakuru tí Naomi lánàá gẹ́gẹ́ bá ṣe gbọ́ wọn ló pakuru tí ó bí ìgbà pé ó fẹ́ ya wèrè. Kábíyèsí tún fún ní iná ìfọ́tí. Ẹ mọ̀ pé ìyà tí wọ́n ti fi ìyà jẹra wọn gan. Ẹni tí Ọlọ́run kọ pé ó máa dádé tó dẹ̀ fi force tó fẹ́ lọ gbé adé sórí. Ṣé òun ló ní ni? Nǹkan táwọn tí shrine yẹn ṣe nà mọ́lẹ̀ lánàá nìyẹn. Ṣé bí ẹ̀wọ̀n ló ti wọ́n ní ó ti wọ́n àti àwọn láfogidi gbogbo nǹkan tó ń ṣe kúbẹ́kúbẹ́ tó ń ṣe láti ìgbà táwọn Àkúrẹ́ ti sọ pé àwọn elders tán sọ pé àwọn fẹ́ dá owó orí padà. Ẹ̀sìn gbà tí Ọlọ́run dẹ̀ sọ pé kò rí bẹ́ẹ̀ nǹkan. Ẹ ṣé ẹ̀yin èèyàn wa. Ẹ ṣé tẹ́tí sí wa. You are blessed o. Ẹ bá mi share, ẹ bá mi like, kí ẹ dẹ̀ bá wa subscribe. Ọlọ́run á nífẹ̀ẹ́ yín o. Jésù Olúwa wa. Amen. Bye.